kò dín ní 20 ènìyàn tó jóná di eérú ní ìpínlẹ̀ Ondo níbi táǹkà epo tó ṣubú lulẹ̀. Àwọn akọ̀ròyìn pẹ̀lú iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ondo wọ́n ti fi ìdí ìròyìn yìí múlẹ̀ fún wa wípé kò dín ní 20 ènìyàn tó jóná di eérú níbi ìṣẹ̀lẹ̀ àgbá epo tó ṣubú lulẹ̀ tí àwọn ènìyàn sì bẹ̀rẹ̀ sí ní gbọ́n epo ọ̀hún. Ìṣẹ̀lẹ̀ yìí ló ṣẹlẹ̀ ní Ọ̀rẹ́ Òdìgbò local government tó wà ní ìpínlẹ̀ Ondo. Ìṣẹ̀lẹ̀ yìí ló ṣẹlẹ̀ ní àná ọjọ́ Sunday, ìyẹn ọjọ́ Àìkú. Àwọn akọ̀ròyìn wọ́n jábọ̀ wípé àwọn ají epo fà ni wọ́n ń gbìyànjú láti fa epo àti láti gbọ́n epo níbi ọkọ̀ epo tó ṣubú lulẹ̀ ní ìpínlẹ̀ náà. Ìṣẹ̀lẹ̀ yìí ló ṣẹlẹ̀ ní Ọ̀rẹ́ Sàgám expressway lọ́jọ́ Àìkú. Gẹ́gẹ́ bí ẹni tí ìṣẹ̀lẹ̀ yìí ṣojú rẹ̀, ohun tó jábọ̀ fún wa, ó sọ wípé fóònù ẹ̀rọ ìléwọ́ òun ló ṣokùnfà tí iná fi ṣẹ́yọ nígbà tí táǹkà náà tó ṣubú lulẹ̀. Ẹni náà tẹ̀síwájú wípé kò dín ní 20 ènìyàn tí ó jóná níbi ìṣẹ̀lẹ̀ náà. Wọ́n ní ọmọ kékeré 3 wà nínú wọn pẹ̀lú aláboyún kan tó mú ẹgbẹ̀rún lọ́nà 100 náírà wá láti ra epo níbi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀. Ẹni tí ìṣẹ̀lẹ̀ yìí ṣojú rẹ̀ ó sọ báyìí wípé a wà nínú ilé ìjọsìn nígbà tí a gbọ́ gbàá tí táǹkà epo tó ṣubú lulẹ̀ tí epo inú rẹ̀ sì bẹ̀rẹ̀ sí ní sàn lọ bí omi. Ó ní àwọn ènìyàn òbèṣùbẹ̀gbà ni wọ́n sáré jànàjànà wá sí ibi ìṣẹ̀lẹ̀ náà tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní gbọ́n epo. Àwọn míì tí ń ta epo yìí fúnra wọn. Èyí ló ṣokùnfà tí aláboyún kan tó fi mú ẹgbẹ̀rún lọ́nà 100 náírà wá láti wá ra epo lọ́wọ́ àwọn tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ sí. Nígbà tí a pe àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ Ondo, agbẹnusọ fún àjọ ọlọ́pàá Mrs. Fúnmiláyọ̀ Ọdúnlámì ó fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ tó sì jẹ́ kó di mímọ̀ wípé àwọn tó lùgbàdì ikú náà ni wọ́n tasẹ̀ àgẹ̀rẹ̀ láti gbọ́n epo nígbà tí àgbá epo ṣubú lulẹ̀.